ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe nítorí Ọlọ́run àti torí Ànábì Muhammad. Ẹ bá mi subscribe, mo fi ìyá yín àti bàbá yín bẹ̀. Ẹ dákun ẹ bá mi subscribe, ẹ bá mi comment, ẹ bá mi share, ẹ bá mi like. Nàìjíríà tẹ̀ wò ẹ̀gbọ́n mo ti dé, mo ti yàtọ̀ wá, mo tún yàtọ̀ wá fún yín ni, mo mìnì yín wá yan ọmọ Nàìjíríà. Lóòótọ́ ọmọ Nàìjíríà ni kó bá nípa tíìs. Lóòótọ́ mọ́ ìlú òótọ́ wa ẹja mú òótọ́ ká gba mú báyìí sísè ká wà mẹ́yà báyìí ká wà náà wọ̀n wáyé ká wà náà ẹ mẹ́jà fi sábẹ́ ṣùkùtù náà ẹja gba mú báyìí ẹ mẹ́jà mọ̀ gbàgbé rẹ̀ sílé tó kọ́ ẹlòmíì ń gbàgbé òótọ́ ń gbàgbé rẹ̀ sílé wípé yẹn gbàgbé fóònù rẹ̀ ń gbàgbé rẹ̀ sílé tẹ̀lé wọ́n ti gbàgbé yóò sáré wípé fóònù mi fi gbé yẹn sí yóò sáré títí yóò sáré lè mú wa lé ni. Ẹja lè rántí ká mọ rántí àti mú fóònù wa lọ ṣé wọ́n bá ti sílẹ̀ kan lọ́wọ́ ti fẹ́ gbóhùn ìgbà fóònù wọ́n ti bá sùn yóò mú fóònù yóò gbé sábìá rẹ̀ ṣé wọ́n fóònù tó bá ti bá ń yóò máa ń rìn ìdìlápò mi yóò máa ń rìn ìdìlápò mi yóò máa ń rìn ìdìlápò mi gan yóò rìn ìdìlápò mi ẹ ọmọ Nàìjíríà subscribe to channel subscribe to my channel ẹ subscribe sí channel mo bẹ̀rẹ̀ nítorí Ọlọ́run mo bẹ̀rẹ̀ nítorí Sọ́lá Muhammad mo bẹ̀rẹ̀ nítorí ìyá yín àti bàbá yín ẹ bá mi subscribe channel ẹ sì bá mi comment ẹ bá mi like ẹ bá mi share torí Ọlọ́run mo bẹ̀rẹ̀ ẹ bá mi subscribe ẹ bá mi share ẹ bá mi comment táwọn tó ń lọ. Àwọn Murtala Muhammed tí mo sọ nípa tún àwọn ìgbà táwọn wà lórí oyè nǹkan gidi náà ṣe fún wa wọ́n ṣe nǹkan gidi tó jẹ́ pé ohun tí a lè gbàgbọ́ tá a bá ń ṣe di president tá a mọ̀ ṣe ẹgbẹ́ àwọn tí wọ́n tán sí gidi fún àwọn jà fẹ́tọ̀ alábàgbòmìnira òmìnira ó ti lè mìíràn àti ìgbéwà lára sí ìyá yìí ti ń jà àwọn bàbá wa ti pẹ́ hàn kan fún wa ní ẹ bá ń kí olè olè làwọn ọ̀dọ́ bá ti ṣe wọ́n lè ní wọn kàn tó wá ní ọgbọ́n àti kówó jẹ náà ń dá ọgbọ́n àti kówó jẹ náà ń dá làwọn ìjọba wa ń dá ní táwọn yìí. Ẹ kí gbolè lé wọn lé kẹfì máa wùwà tán ẹ bá mi subscribe sí channel mi ẹ sì bá mi sí ọ̀wọ́ tí mo sọ yìí wọ́n máa fi tàn kí wọ́n máa gbàgbé Nàìjíríà ní 2023 ẹ̀já gbọ́n ìyá ń jẹ àwọn bàbá wa ti pẹ́ àwọn ọmọ ti dèzì àti gbọ́n gbogbo yín ní ti bu ẹ̀sùn tọ́ mọ́ ìjọba ẹ̀sùn tọ́ mọ́ tó bá yẹ pé ẹ̀sùn tọ́ ni ẹ yẹ ká ti lágbára ti dé yìí kẹ́ ti wọlé láti 2015 ẹ ti wọlé ká ti mọ gbúwò dáadáa Nàìjíríà tó a kọ́ jẹ́ pé ilé-iṣẹ́ ńláńlá ogun state kọ̀ọ̀kan àti village kọ̀ọ̀kan kọ́mọ̀sẹ̀ kan ti pé village manager ní village pé àwọn olówó tó lùkọ́ familiar dédé ibi káwọn gbọ́ ọmọ ẹ ká gbọ́ ọmọ kẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀ kò sí village pé tà ní gbogbo ẹ̀ ìlú ti gbogbo kò sí ìlú tí ò ní ilé-iṣẹ́ ńláńlá ká má gbọ́ ọmọ tó wọ́pọ̀ tí ilé-iṣẹ́ ńláńlá ti wà ń bẹ́ ó wọ̀ tó yẹ kí ilé-iṣẹ́ ńláńlá ti wà ń bẹ́ ẹ̀yọ́ ìjọba kó àwọn náà inú òsì dá àwọn ẹ̀yin náà ti dá ẹ̀yin náà ṣe dá ẹ̀ ṣe dá o ẹ̀ bẹ̀wọ̀ lọ́wọ́ àìbẹ̀wọ̀ Ọlọ́run yín àbẹ̀wò tá ìbẹ̀wọ̀ Ọlọ́run òun ní tí ń kó bá yín yìí ẹ fìgbà tó sọ pé owó ìjọ kó jẹ ìyà kí gbówó sún mí ẹ̀tọ́ rẹ̀ bá tún èkúté wọn ní ọ́fíìsì ìjọba ẹlẹ́kùté wọn ní ilẹ̀ ẹ bá tún ṣe ọgbọ́n àti kówó jẹ lè yíwùn ẹ mọ̀jà tán ọgbọ́n àti kówó jẹ lẹ́sìn o ọgbọ́n àti kówó jẹ ọgbọ́n àti ń bá wọ bẹ̀ yìí ní kówó jẹ yìí nìkan mọ̀ sàṣáyì fún mi yìí nìkan mọ̀ sàn sálárì fún mi yìí nìkan mọ̀ sàn sálárì fún mi ẹ má sàn sálárì fún mi ẹ jí ń jẹ yìí sì tó da fún mi yìí sì tó da fún Nàìjíríà ó gba àwọn kọ́ńtì gidi là à ń wò yìí wọ́n sì ń wò US yẹn gidi ni àwọn ìjọba bẹ̀rẹ̀ gidi ni wọ́n àwọn tó ń gbé bẹ̀rẹ̀ gidi wọ́n nífẹ̀ẹ́ àwọn ọdẹ ńlọ náà ayé ìbágun ò nífẹ̀ẹ́ ara wa ẹja sọ̀rọ̀ ọmọ ẹja sọ̀rọ̀ ọmọ tó wọ̀ lọ ànífẹ̀ẹ́ ara wa
ọ̀rọ̀ débi ọ̀rọ̀ ẹja sòdodo ọ̀rọ̀ fúnra wa àwọn akẹ́kọ̀ọ́ àwọn gbogbo àwọn tá à ń bọ̀ àwọn ẹja sòdodo ọ̀rọ̀ fúnra wa. òdodo ọ̀rọ̀ ti kó wò jù láàrin ẹ subscribe ká pàdé part 3.